Hello. Ẹ kalẹ́ mà, ṣé single mother ni yín mà? Ẹ káàsì sá. Bẹ́ẹ̀ ni sá. Kí lẹ ń là kọjá mà? Single ni mí tẹ́lẹ̀ ṣùgbọ́n mo ti remarry. Ok. Wọ́n á rí pé ìgbéyàwó mi yẹn ti fẹ́ máa mo fi fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn kan sá. Yes ma. Ó ṣẹlẹ̀ pé ọdún tá a lò lọ yìí. Mo rówó díẹ̀ kan mo sáà ralẹ̀. Yóò dá fún yín ìyá mi ń gbọ́ yín. Tó mo ralẹ̀. Tó bíríkìlà kan wá wà níbi tí ọkọ̀ mi kọ́lé sí yẹn. Wọ́n jọ wà ládùúgbò. Bàbá lè àgbàlagbà lẹ́yìn wọ́n á rí sáré nìyẹn balẹ̀. Mo sá ṣàlàyé fún mi fẹ́ ṣe nǹkan báyìí. Mi ì jẹ́wọ́ gan fẹ́ nìyẹn mo kàn láàbúrò mi kan ló fẹ́ kí n bóun rà. Ẹnìyẹn wá ní kò sí ìyọ̀nù. Mo sá rà lẹ́yìn. Ṣé ń gbọ́ sá? Nígbà mo wà rà lẹ́yìn. Brọ́dà mi kan náà tẹ̀ mọ́ mi fún mi pé torí èmi nìyálé. Tó ìyàwó mi wá ti fẹ́yàwó méjì lèyìn. Brọ́dà mi yẹn tó ra máa ń jà ń gbogbo gbà. Brọ́dà mi wá bá mi nímọ̀ràn pé tí bá ti rówó kémi náà ra lẹ̀ kí n ṣe nǹkan kan pé obìnrin náà ti ń kọ́lé. Ṣùgbọ́n kí n má jọ kọ ìlú mọ́. Èkó. Hello. Ṣé káàdì yín ti fẹ́ tán ni? Rárá sá, àwọn ọmọ yìí ni. So Èkó ni brọ́dà mi yẹn dẹ́ wà. Nígbà mo sáré òun wá wí fọfún ọkùnrin sábà mi gẹ́ẹ̀tì ilẹ̀ nínú ọdún tó lọ yìí. So nígbà tó mo sára lẹ̀ rí ọkùnrin wá jẹ́ ń gbádùn. Tó sádìjọ́ ọkùnrin wá pè mí ìtò àbálágbájá mo mà ra nǹkan báyìí. Ó ní bo mo ti rówó mo ní ibi owó ọjà tí mò ń ta nǹkan kájọ tí mo jẹ ni. Ó ní ṣé mo wí fún kí n tó rà ní mo ní ẹ mọ́ ìbínú. Kò sáfún wa lóko ìjẹ́ fún dídí ọ̀sẹ̀ kan. Ọ̀rẹ́ rẹ̀ kan wá wà tán jọ táìsì gan mo sáà lọ bá ọ̀rẹ́ rẹ̀ ṣọ́ọ̀bù ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wọn. Ọ̀rẹ́ rẹ̀ máa ń bí pé bóòlù ọ̀rọ̀ sì jẹ́ mo wá fún mi ní ẹni báyìí báyìí. Pé àwọn náà dẹ́ẹ̀dẹ́ nìyẹn mọ̀ wọ́n bá ní àbádùgbò mọ́ ní ẹ̀. So ẹnìyẹn sá pé wọn rojọ́ yẹn fún wọn bó sá sì dé lálẹ́ wá yẹn àti bàbá alágbẹ́já ló tiẹ̀ bọ́ ọ̀ra ilẹ̀ kí ló wá padà ń wí fún mi fún nǹkan tó sá dà wà lálẹ́ mi náà kó sí nǹkan láàrin mi àti wọn ẹ̀ ní àgbàlagbà wọn jẹ́ ṣùgbẹ́rù ní bá mi tẹ́lẹ̀ tí ò jẹ́ wí nǹkan fún ọ tẹ́lẹ̀ ẹ̀rù ló ń bá mo sá bẹ̀ wọ́n á notice pé látìgbà mo ti ṣàlàyé fún pé mo ra ilẹ̀ báyìí ni wàhálà yẹn ti bẹ̀rẹ̀ láti December ọdún tó lọ tí mo ti ra ilẹ̀ yìí bí kò fi 1,000 lẹ̀ bí kò fi 1,500 lẹ̀ ìjà lónìí ìjà lọ́la lájọ ń pò wọ́n á lọ bọ́ọ̀rẹ́ rẹ̀ mo ṣàlàyé fún ọ padà ọ̀rẹ́ wá ní sláǹgì tó fọ́ fún mi pé kí n lọ ta ilẹ̀ yẹn kí n kówó wá kí n má fẹ́ kíjà ò parí láàrin wa. Wọ́n á fi ní kẹ́ gbà mí nímọ̀ràn pé kí ni kí n ṣe sí pé kí n tu owó mi jọ kí n dọ́gbọ́n wá owó mi fún pé kò mọ̀ mi tí mo ra ilẹ̀ yẹn sí pé kí n dọ́gbọ́n wá owó mi fún pé tó bàbá alágbèjà mo ti tà á àbí kí ni kí n ṣe fà ẹ jọ. Ṣé tẹ bá ti wá kówó mi fún yẹn ṣé yóò bá yín fi ra ilẹ̀ míì ni àbí kí ló fẹ́ fowó yẹn ṣe? Mi mọ̀ sà àjọ là nǹkan báyìí kọjá rí mi mọ̀. Ọ̀rọ̀ yín ò so sí mi lẹ́nu buyọ̀ sí kankan o kẹ́ mọ̀ di pé àbíkọ́ ọmọ tó fẹ́ wí kò so sí mi lẹ́nu kankan buyọ̀ sí so ti yẹ yín mà. Yes sir. Tó bá ok marriage yín ti pọ́dún mélòó sìn? Ó ti lé ní 12 years. Kí ni èjì yín mà? 30. Kí ni èjì ọkọ yín? Ó dà pé ó ti wọ 41 àbí 40 ṣá. Ṣé létí ẹ̀ẹ́kọ́ tọkọ yín kọ́lẹ̀ ń gbé? Bẹ́ẹ̀ ni sà. Ṣáyé nìkan lẹ wà nú ilé àwọn ìyàwó yòókù wà ń ta? Èmi ló fi bí àwọn yòókù wà ń ta. Ẹ wà ń ta. Ṣé ẹ mọrú ọkọ tẹ́ ẹ fẹ́ tẹ́lẹ̀ ẹ mọrú yẹn tó jẹ́ tẹ́lẹ̀ pé bóyá arú yìí báyìí ni kó tó di pé ẹ sọ fún ọkọ tó di pé ẹ sọ fún kó tó di pé ẹ lọ rà á ẹ mọrú yẹn tó jẹ́? Ẹ̀gbọ́n yín tó fún yín láì dé àná wọn àdé àtàn fún yín yẹn ò wà òkè nítorí kan sọ ni pé òkè o sọ fún ọkọ ẹ pé mo fẹ́ ra ilẹ̀ fún ọ. Ṣé ń gbọ́ mi irú ilẹ̀ tẹ́ ra yẹn ẹ sọ fún ọkọ yín gan pé bọ̀dá mi fẹ́ ra ilẹ̀ fún mi òun gan ẹ̀gbọ́n yín gan ni ó tún pe ọkọ yín kápẹ́ ti stọ́dì ọkọ yẹn ti mọ irú èèyàn tó jẹ́ ọkùnrin mi ò fẹ́ kíyàwó ò ga ó mọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Hello sir. Hello ma. Ṣé ẹ rí ní tí ò jẹ́ kémi náà sọ fún tẹ́lẹ̀ toró ra ilẹ̀ plọ́ọ̀tì méjì kan tó di wàhálà ńgbà tọrọ yẹn di wàhálà lọ ẹsẹ̀ jẹ́ ń bọ́ lẹ́yìn ìgbàjọ́ tọkọ mi ó lọ ra mọ́tò kò wí nǹkan fún ẹnu aráàta mo ti ń lọ́pọ̀ orí ra mọ́tò. Tó gbé wálé? mọ́tò yẹn sì ò ti gbé ta. Tó gbé wálé ńgbà tó rà á? yóò lo mọ́tò mọ̀. Ẹ lò mà ṣé ńgbà tó rà tó gbé wálé mà? Hello. Ṣé ńgbà tó ra mọ́tò ńgbà yẹn tó gbé wálé? Ó gbé wálé ṣùgbọ́n mi torí mi ẹ farabalẹ̀. Yes sir. Ó possible kó ra mọ́tò kó má sọ fún yín tó fi gbèdé. Ṣé gbọ́ arábìnrin kì í sí ẹ̀ṣẹ̀. Yes sir. Ó possible kó ra mọ́tò ẹgbà orí afẹ́fẹ́ lèmi wà ẹ̀. Ṣé ńgbà tó gbé mọ́tò yẹn dé kò fi gbé yín kò fi gbá àwọn ọmọ yín? Ó fi gbé wa.
ó lára ó possible mà kọkùnrin ra mọ́tò kó mọ̀ sọ fún ìyàwó ẹ̀ tó fi gbé dẹnu ọ̀nà iwájú ilé báyìí ṣé bá fowó kun ni àbẹ̀wò ni kò sọ fún yín ẹ fẹ́ sọ di gbẹ̀wù dání ni nígbà tó gbé dé tí kò fi gbé yín ni àbí kò fi gbọ́mọ yín ó lè ralẹ̀ kódà ó lè kọ́lé tí ò ní sọ fún yín tí ó parí ẹ̀ tó yẹ kó sọ fún yín ṣé kọ́ mọ gbàṣẹ lọ́wọ́ yín kó tó di pósìn tó wá fẹ́ ṣe ni ìbọkọ̀ yín náà pé ó possible bẹ́ẹ̀ ó possible kò sí nǹkan tó rọ̀ǹgì ń bẹ́ẹ̀ kò sí nǹkan tó rọ̀ǹgì rárá àtọ́ ọkùnrin tọkọ yín ṣe yẹn. ẹ ló mò ń lò báyìí mo ń gbọ́ yín mà. ṣé ẹ rí kó tó di pé ó fẹ́ àwọn ìyàwó méjì yẹn lé mi tó bá jàjọ yóò wù fún mi tèmi náà bá rówó kan máa ṣàlàyé fún pé bóòlù àṣìfẹ́ jọ ọ̀nà ṣùgbọ́n látìgbà tó ti fẹ́yàwó mi mi ò ti sọ ìrìn àjò rẹ̀ fún mi mọ́. ó lè mọ sọ yes arábìnrin ẹ gbọ́ tèmi ẹ má ṣe mistake o tó ti yẹ yín o ẹ má ṣe mistake o ẹ ṣẹlẹ̀ 12 years no marriage ni ọ̀nà yín sì jì o kí lẹ pé èjì yín ná. 30. ọmọ sì rọrùn lẹ́nu yín ẹ má ṣe mistake o ó lè má sọ fún yín mọ́ ìyẹn ò sọ bí kò lọ fún yín ok ìyàwó méjèèjì yẹn ta ló kọ́ létẹ̀ ń gbé bẹ̀ yẹn. kí lẹ sọ sà. ta ló kọ́ inú létẹ̀ ń gbé yẹn. ọkọ mi. tó bá kàn méjì yẹn wá sínú ilé ṣé ẹ ní àṣẹ bí kọ́mọkùnrin wá sínú ilé yẹn. ṣé ẹ láṣẹ ẹ mà. rárá sá. àwa ọkùnrin ò dìdìrìn náà tó bá kàn wá sínú ilé ní tí ó sọ ni pé tí ò bá wọ̀ fún yín ó máa lọ ní tí ó sọ nìyẹn náà. kò sí ọkùnrin tí ò ní skúṣì lórí ẹ mọ̀jà tanra wa jẹ kò tí ì sí kò kàwé jù bẹ́ẹ̀ lọ má pùṣẹ̀ tòdì wọ̀ wá pajúdà ẹ já sọ̀rọ̀ lọ síbi tọ̀rọ̀ lọ ní tèmi ó sọ fún yín lélẹ̀ ẹ gbọ́ tèmi o ṣé ẹ rí lẹ̀yìn ẹ má ta lẹ̀yìn ṣó ti yẹ yín mà ẹ jẹ́ kó yẹ pé inú gbó kìjìkìjì ni lẹ̀yìn wà bó ṣe 150 bó ṣe 200,000 naira ẹni iye tẹ́ ẹ ta náà nìyẹn ẹ kó lé lọ́wọ́ ṣó ti yẹ yín mà ẹ má ta ìyẹn o ẹni pé ẹ ti ta ẹ kó lé lọ́wọ́ kẹ wá wu tútí ọ̀pá pẹ̀lú owó tẹ bá kó lé lọ́wọ́ yẹn pé inú igbó náà mo rà sí inú igbó kìjìkìjì náà ni nígbà mo ti rà kan bíi 180 mo rà bíi 200 tí mo tà náà lélẹ̀ owó lélẹ̀ yìí sọ̀rọ̀ mi ti yẹ yín mà. ìtí kẹ ẹ ṣe nìyẹn ẹ kọ́kọ́ ṣe yẹn báyìí náà ẹ má ta ìyẹn o ẹ má ta ìyẹn o ẹ má ta ìyẹn o ṣé ẹ owó tẹ fẹ́ kó lé lọ́wọ́ yẹn owó jẹ́ ńláyé gbé jẹ́ ìrínú ilé máa lò jẹ́ rí abí òrùlé ẹ̀ jókòó sí ni owó tẹ fẹ́ kó lé lọ́wọ́ yẹn. kódà kì í bá ná owó yẹn arábìnrin ẹ má bá a jà sí ẹ fi lẹ́nu ọ̀rọ̀ ńgbẹ bá parí ilé yẹn ni ẹ fi lẹ́nu ọ̀rọ̀ ńgbà tẹ bá parí ilé yẹn ẹ kówó yẹn fún un sọ̀rọ̀ mi ti yẹ yín mà ọlọ́run ní fi yín lẹ̀. àmì sá ẹ ṣe gan sá.